Kágò nílé ṣé ká wọlé o, àgọ́ àlejò ṣé ká máa bọ̀. Orin ni, ṣùgbọ́n nínú orin yìí ẹ rí i pé mo tẹnu mọ́ ọ̀rọ̀ kan àgò. Ọ̀rọ̀ tí mo mú wá láti inú àká ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá lèmi ni mo pè ní kágò. Tí wọ́n bá kágò, kí ni ìtumọ̀ rẹ̀? Yorùbá sọ pé kágò ó túmọ̀ sí ká tọrọ àyè ká tó wọlé. Yẹ́mọ̀ ẹ ti gbọ́ orí tí wọ́n ní ewúrẹ́ tí ó wọlé tí ò kágò á di mímú so. Téèyàn bá ti tọrọ àyè. Báwo la ṣe wá ń tọrọ àyè? Tẹ́ bá ti rí ilẹ̀kùn, bí èyí ẹ kàn kó. Èyí ilẹ̀ fi ń kágò láti sọ fún ẹni tó nílé tàbí ẹni tó wà nínú ilé pé ẹnìkan ń bẹ lóde ò tó fẹ́ wọlé. Tí wọ́n bá gbà yín láàyè wá sílẹ̀kùn ẹ wọlé. Tí wọ́n bá gbà yín láàyè tàbí tí wọn ò sí nílé ẹ ní gbọ́ ìdáhùn kankan. Ohun tí Yorùbá ń pè ní kágò rèé. Ó dáa ká kágò ká tó wọlé o, ká má bàa ṣílé wọ̀. Àtẹ̀mí o, dókítà èdè Yorùbá, àtẹ̀yìn akẹ́kọ̀ọ́ dókítà èdè Yorùbá, a ní ṣílé wọ̀ o. Fún ìdí èyí ẹ máa ṣe kí ni? Ẹ máa kágò kẹ́ ẹ tó wọlé. Ọ̀yá ọ̀rọ̀ yìí ẹ lò ní gbólóhùn bíi Bọ́lá kágò kó tó wọlé olùkọ́ rẹ̀. Ẹ lò kẹ́ ẹ fi ránṣẹ́ sí mi ní comment section. Ẹ jẹ́ kí n bá níbẹ̀. Ẹ follow dókítà èdè Yorùbá.